ṣááwò ohun gangan la wá fẹ́ wádìí rẹ̀ tá a fẹ́ mọ̀ nínú eré tí a wá ṣèfilọ́lẹ̀ rẹ̀ inú mo ṣe kí gbogbo yín tí ó ń wò mí nínú lóko nírìn àjò wípé ẹ káàbọ̀ síbi tí a ti wá ṣe ìfilọ́lẹ̀ sinimá kan gbòógì tá a pè ní Orí Àtúnbí ORI Rebirth tá a gbọ́wọ́ ọ̀jọ̀gbọ́n tó yẹ pé tó o bá ti gbé kalẹ̀ báyìí tá a bá ti sọ̀rọ̀ ẹ̀ kẹ́ ti máa mọ̀ pé ohun tó lọ́pọlọ tó yááyì tó wù ìgọ̀gọ̀gọ̀ ló tọ̀wọ́ ẹ̀ jáde tani wọ́n á porí rẹ̀ Muyiwa Ademola authentic gbọ̀ngàn lè ṣẹ́rí àwọn ọ̀jọ̀gbọ́n tí ó kópa náà nínú eré yìí bíi Lateef bíi Tóyìn Abraham Aya Adéyẹmí bíi Ṣọlá Ṣóbọ̀wálé ọba ọ̀pọ̀lọpọ̀ bíi Yẹmí Ṣọ́ládé tí wọ́n kópa ó yẹ kẹ́yìn náà ti mọ̀ wípé sinimá yìí àìmáwò gangan ni tá a bá wá sọ̀rọ̀ nípa orí kí ló wá túmọ̀ sí ẹ̀yin wá tẹ̀lé mi lọ sórí kápẹ́ẹ̀tì mi tí wọ́n ti mọ gbàlejò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òní láti mọ fi ọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ pẹ̀lú ara wa ẹja ló ní wẹ́bẹ̀ kẹ́ lórúkọ tèmi o lórí Orísun ládẹwà kẹ́ mọ́ yìí kúrò bẹ́ẹ̀ kẹ́ wá mọ̀ bá mi kà lọ. Orílẹ̀ lẹ́jọ́. Àlùjọ ni mo fẹ́ gbọ́ kó kọ́kọ́ orí mi kó wú. Ńlá ló bẹ̀rẹ̀ sí kàkàdé. Ìmọ̀lá ńlá ló bàbá wa kẹ́kọ̀ọ́. Ayọ̀kẹ́ láti wọ́n rí ní ìjọba. Ṣé wàhálà òde báyìí? Olóòsì gíga òsì ní padà wakọ̀ láì mú jẹun. Ẹ bá mi kí orí lọ́nà tí ó yé yín. Ó ṣe rí gan-an nu orí làbábọ̀ àbáfò ṣàṣìlẹ̀ àmọ́ orí náà la fi mọ́ mẹ́ràn láwo kìí sojú báwọn kan ṣe máa ń sọ. Bóyá kí ní orí jẹ́ ìṣẹ̀dá bóyá kí ní orí jẹ́ atọ́nà. Atọ́nà. Bẹ́ẹ̀ni orí ló máa ń darí ẹ̀dá débi tí ìṣẹ̀dá ẹni wà. Òun ló máa ń tọ́nà ẹni débi tí ohun tí ènìyàn wáyé wá ṣe wà. Orí tó gbé ní jòṣà, orí tí ń jà fúnni níbi téèyàn ò sí, orí tí ń gbé ní pamọ́ torí ìyà bí ìyà bá rí kọjá lọ a sì tún gbé ní jáde, orí tí ń gbé ní jáde nígbà tọ́ta fẹ́ fi ní pamọ́, orí gangan ńlá tọ́kùn ẹ̀dá wálé ayé, ẹ̀dá torí rẹ̀ bá ń bẹ lẹ́yìn rẹ̀ bí wọ́n gbé tọ̀hún sínú iná a sì dàbí ìpinnu amúnútutù ni wọ́n gbé e sí. Orí ó jàjọ ogun náà. Orí ẹni làjí kí orí ẹni làjí gbọ́ kórì mi kó gbé mi débi re orí jẹ́ pàtàkì ní ara orí náà ni a máa ń gbámú láti gbàdúrà torí tí orí bá ti da gbogbo ara tó kù náà gbọ́dọ̀ da ni. Báwo ni igi ṣe fẹ́ dá lóko ló fẹ́ para lé? Ikú rẹ̀! Ikú rẹ̀! Ẹ máa ní láti fún mi cogent reason tẹ́ fi fẹ́ ṣe òkú Bísádé. Mo dárò ìwọ! Ewọ! Ewọ! Báwo lè ti fẹ́ sìnkú ẹ̀? Mo sì ti gbúrò àwọn ará Ìbàdàn wọn lè dá gan. Orí wa gbé wa débi re lágbára Ọlọ́run kí orí wa tì wá débi tí a fẹ́ tí ẹni tó bá máa là tó bá máa ṣoríire orí náà ni gbogbo nǹkan lára ayé yìí nílẹ̀ ayé yìí ọwọ́ orí ló wà orí wa sì wà débi tó dáa o. Orí ó jẹ́ ìṣẹ̀dá èèyàn àti pé wọ́n ní orí làbá bọ ká fòrìṣà sílẹ̀ eré tá a wá wò lénìí eré tí ẹni tó ṣe tó jẹ́ pé ọ̀jọ̀gbọ́n nínú àwọn tó ń gbé eré kalẹ̀ ni ọ̀gá mi lẹ́ni ẹ̀ náà ọ̀gá Muyiwa Ademola authentic so ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé gbogbo wọn tó bá ti ṣe authentic ni gẹ́gẹ́ bí orúkọ wọn gan-an. Gẹ́gẹ́ bí orúkọ wọn so orí eléyìí tó ṣe yìí Rebirth náà pé orí àtúnbí. ọmọ lórí ìkádàrá ni tá à ń pè ní destiny lédè òyìnbó ṣùgbọ́n tó bá gbọ́ orí a kò máa fi àwa wò pé ṣé orí tó wà lórí ọrùn yìí náà ni òótọ́ ni ṣùgbọ́n ní ilẹ̀ káàró òjìrè orí túmọ̀ sí kádàrá ẹ̀dá àyànmọ́. Orí ni ìṣẹ̀dá ẹni yìí orí gangan lẹ́ni orí ni ẹ̀dá orí ni ìrìn àjò orí ni jíjẹ orí ni mímu. Orí ni ìrìn àjò. Bẹ́ẹ̀ni orí ni ìrìn àjò ẹ̀dá orí gangan lẹ̀dá fúnra rẹ̀ orí ni jíjẹ orí ni mímu orí ni mímọ̀ rìn orí ni àìmọ̀ rìn orí lọ́ba orí làkọ́kọ́. Báwo ni igi ṣe fẹ́ dá lóko ló fẹ́ para lé? Ikú rẹ̀! Ikú rẹ̀! Ẹ máa ní láti fún mi cogent reason tẹ́ fi fẹ́ ṣe òkú Bísádé.
dáná èèwọ̀. Báwo lè ṣe fẹ́ sìnkú ẹ̀? gbàgbé pé nígbà kan wọ́n ti ṣe orí rí gbogbo aládé mọ ẹ̀kọ́ tí a kọ́ nù ẹ̀ gbogbo alamọ bá ṣe gbádùn ẹ̀ tó so nísìnyí tí wọ́n ti wá pinnu láti tún gbé jáde láti tún tò lọ́nà tó fẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí gbogbo wa mọ̀ pé rárá nǹkan tí a máa rí wò nínú iṣẹ́ yìí nǹkan ńlá ni nǹkan tá a máa rí ẹ̀kọ́ kọ́ nù ẹ̀ ni nǹkan tó jẹ́ wípé a máa lè sọ fún àwọn ènìyàn méjì mẹ́ta wípé kí wọ́n lọ wò ó torí kò sí ẹni tí ò fẹ́ kí orí gbé òun débi rẹ̀ àwọn nǹkan kan dẹ̀ wà ní èdè wa tó jẹ́ wípé èdè wa jìn gidigidi gan ẹlòmíì ò mọ̀ túmọ̀ orí bí a kì í máa ti tùṣù désàlẹ̀ kù. èmi náà jẹ́ ẹni tó kópa nínú iṣẹ́ náà nítorí náà níwọ̀nba ètè mi ṣe àwọn tèmi wọ́n mọ̀ pé èmi èhìn ìrà tí ò lọ́mọ nú ó tún wá jẹ́ pé ẹni tá à ń wò níwájú ló tún ṣe eléyìí wọ́n wá pè mí sínú ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé débẹ̀ confam ni. ẹni tó bá ti róyún nú ààfin ti mọ tí ó fi bí gbogbo ẹni tó bá sì ti rí àkèrè ó ti mọ̀ pé ìtò jábọ́ ń díẹ̀ wọ́n ní bá a bá ti rí ní bí ẹni náà rí ok àjànàkú ò ní bí ìrà bẹ́ẹ̀ ni ẹkùn kò ní bí ológbò gbogbo ẹni tó bá ti mọ Muyiwa Ademola yóò ti mọ̀ pé kò sí tí ó tó bí ò bá ní dá kò wulẹ̀ ní ṣe ni bí àwọn bá ti wá wo orí gangan tó jáde ní ọdún 22 sẹ́yìn bó bá dáa tó yẹn nígbà yẹn ẹ̀jẹ̀ wa wò sí i. wá ti fẹ̀ sí i. ẹ má wọrí ó dá mi lójú pé nínú sinimá òun èèyàn ó rẹ́rìn sunkún ẹkún yẹn ó dá mi lójú pé ẹni tó bá jẹ́ pé ọ̀rọ̀ máa ń tètè mú wọn yóò sunkún láàrin ó dá mi lójú ó sì dá mi lójú pé a kọ̀ gbọ́n nù. Senior Advocate of Nigeria, David, Senior Advocate of Nigeria. Sọ̀rọ̀ ẹni make sense yẹn. Make it make sense to me. I'm trying to tell about mo mọ̀ pé kò sí nǹkan tí ọkùnrin Muyiwa Ademola ṣe tí kò dáa so mo look forward láti rí action I know it's going to be an action-packed movie so I can't wait to see gbogbo magic tó máa fún wa àwọn cast mo ti ẹ̀ ti ń rí Tọ́láṣọ́bọ̀wálé Tóyè Abraham all of this no. mo ń retí sinimá tó lárinrin mo ń retí sinimá tó máa kọ́ni lọ́gbọ́n àwọn èèyàn tí wọ́n bá wo orí àkọ́kọ́ wọ́n á mọ nǹkan tó yẹ káwọn expect fún orí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ Rebirth so mo ń retí sinimá tó dáa tí a máa kọ́gbọ́n bẹ́ẹ̀ mo dẹ̀ ń retí picture tó dára. tí mo yẹn ń jó tí mo yẹn ń dá sí àtinú mi ń dùn sinimá yẹn àwòṣe gangan ni torí tá a bá sọ̀rọ̀ orí ẹ jẹ́ kára ọmọ sọ ká sì mọ fìdá lálẹ́ gàràgà pápá jùlọ tó tún wá tọwọ́ ọ̀jọ̀gbọ́n wá Muyiwa Ademola iṣẹ́ gan ló ṣe sínú ẹ̀ ẹ̀yin náà ọ̀rọ̀ ìròyìn ò tá fojú bà ẹ lọ wò ó kẹ́yìn náà kẹ́kọ́gbọ́n kẹ́ rí ohun tí mo sọ nínú rẹ̀ kó má dàbí pé ẹja lóní búkan sàsọdùn ni lórí Orísun mo tún ti mú wá fún yín bí ó ṣe dùn tó ṣe láàrin lónìí kẹ́ máa wáyé kúrò ńbẹ̀ ò kẹ́ wọ́n mọ bá mi ká lọ ní gbogbo ọjọ́ torí Èdùmàrè báyìí kò ní kà torí wa ẹja lóní ìbò àbẹ̀kẹ́ lórúkọ tèmi ò. orí àjò ẹ̀dá lábàárò orílẹ̀ ẹlẹ́jọ́. àlùjọ ni mo fẹ́ gbọ́ kó kọ́kọ́ orí mi kó wú. òun ńlá ló bẹ̀rẹ̀ sí àkàrà ìwọ̀n ńlá ló bàbá wa kẹ́mi ayọ̀kẹ́ láti bọ́ọ̀lù ní òrùlé ṣé wàhálà òde báyìí. olóòsì ìdá òsì ní padà wakọ̀ láì mú jẹun. báwo ni igi ṣe fẹ́ dá lóko tó fẹ́ para lé. ikú rẹ̀. ẹ máa ní láti fún mi ní cogent reason tẹ́ fi fẹ́ ṣe òkú Bísádé. mo dáná èèwọ̀. báwo ni ti fẹ́ sìnkú ẹ̀.
sì ti gbúrò àwọn ará Ìbàdàn wọn lè dá gan. Senior Advocate of Nigeria, David, Senior Advocate of Nigeria. Sure, any make sense, yeah? Make it make sense to me. Are you trying to say about we just need gonna be one breaking news, and for this side the news they say one private. Yóò tètè fúnra, ara ò sì fún mi.